káwọn èèyàn ká lẹ́bọ̀rọ̀ akọ́lá kán mọ̀ pé ti dé lóòótọ́. ẹ káalẹ́ sà. ẹ káàbọ̀ sórí ètò sà. yes sir. yes sir. yes sir. lẹ́yìn tá a kúrò lórí ètò níjàrún kí làwọn tó ṣẹlẹ̀ o. n tí mo kàn rí post nílẹ̀ ni pé mo kàn gbọ́ pé ó fẹ́ máa tírẹ́tì mi. ẹ má fọwọ́ gbà kínní yẹn. pé òun máa sọ̀rọ̀ òun máa ṣe gbá tí ó kàn ti sá àwọn aré kan tí ò nídìí pọ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n wá ní pé kí n kúrò níbi tí báwọn pé ó mọ̀ tó lè wá kà mí mọ́ tó yẹ kí n kúrò ní Iléṣà for now Iléṣà mo ti ń ṣiṣẹ́ ilé tó jẹ́ kiri tó ń gbé náà tó jẹ́ lu mi mo kúrò ń bẹ láti wá stay sí ọ̀dọ̀ àti ibìkan tó wà ní Ìbàdàn bíbá yẹn. ọmọ tí ó mú lọ sí ọ̀dọ̀ bọ̀dá Ṣẹ́gun lóṣogbo ǹjẹ́ gbúrò rẹ̀. mo ìjọ Sunday yẹn bí mi ṣe délé mo wá pè nìkan lára ìdìbẹ̀ yẹn wá ní pé ọmọ yẹn ti wà lẹ́pẹ́ ó ti dá ọmọ yẹn padà sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti mú kó lóṣogbo ti wà ní kiri for báyìí mi sọ̀rọ̀ yìí lọ́dọ̀ rẹ̀. ok Ìkirè lọ́kọ́lé sí. bẹ́ẹ̀. tọ́ ẹ ṣeun mo ń bọ̀ lọ́dọ̀ yín o ẹ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín ìṣe mọ̀ wọ́n rí. mo dá wọn mọ̀. ẹ dá wọn mọ̀ ẹ káalẹ́ madam. ẹ káalẹ́ sà. yes ma wọ́n lẹ tiẹ̀ ti dé sálí sílé tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni sà. ọ̀rọ̀ àtitóyìn náà lẹ bá wá. bẹ́ẹ̀ni sà. what a coincidence ẹ̀yin gan ti wá fẹjọ́ àtitóyìn sùn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni sà. tọ́ ẹ gbé mi débẹ̀ o. ó ti tó bí ọdún mẹ́ta tí Tóyìn ti ń fẹ́ ọkọ mi nísìnyí ó ti wá gba ọkọ mi lọ pátápátá èmi ní ọlọ́mọ 5 tí Mr. Kọ́lá sọ ọkọ mi ti fi mí sílẹ̀ ńlé pẹ̀lú àwọn ọmọ 5 tó yẹ pé tó bá ti lọ láti Tuesday báyìí ó di Saturday tàbí Sunday kó tó dé ìránṣẹ́ Ọlọ́run ní ọkọ mi ṣùgbọ́n Tóyìn ò jẹ́ kó ráyè kó wúlò fọlọ́run mo sì fẹ́ kí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run kan dìde láti ràn mí lọ́wọ́ torí pé a lọ sáàfin ọdẹ òmu wọ́n pe Tóyìn bú ọba a lọ sí ààfin Akire ó lóun máa fi ọkọ mi ni ó ní kò sí nǹkan tí wọ́n máa ṣe. ẹ jọ jókòó báyìí. bẹ́ẹ̀ ni sà. láàfin Akire. lọ́dẹ òmu. a lọ sí tọ́dẹ òmu kò wá. kò wá. bẹ́ẹ̀ ni Mr. Kọ́lá nìkan ni wọ́n. níbo ló ti wá bú ti. ọba Akire. ọba Akire ló ti sọ pé. bẹ́ẹ̀ ni nílùú Kire. mo ń gbọ́. so àtìgbà yẹn ló ti ń lọ́kọ mi ti ń ṣe nǹkan tó wù ú ó ń jẹ́ kí ọkọ mi kó ṣẹ̀ sí àwọn tí ò gbogbo èèyàn tí ó nífẹ̀ẹ́ rẹ̀ ó ń dojú ti ọkọ mi káàkiri níbi iṣẹ́ torí ẹ̀ ni wọ́n ṣe gbé ọkọ mi kúrò ní ìṣọ̀kan tí wọ́n jọ wà tẹ́lẹ̀ tí wọ́n gbé wá sí Ayédáadé ṣùgbọ́n láti ìgbà yẹn náà bí wọ́n ṣe gbé ọkọ mi wá sí Ayédáadé Tóyìn tún ní láti máa pe ọkọ mi ó ń sọ̀rọ̀ pé só fẹ́ kó ń kú ni so ọkọ mi ní kó má wọ́rì kóun ti mọ̀ pé torí pé àwọn jọ ń fẹ́ra ni wọ́n fi gbé òun pé so àwọn máa ríra ní ìsinyìí ọkọ mi ti wá da ẹrù ẹ̀ sí méjì ó ti wà nílé Tóyìn báyìí ó sì dà mí ó fèmí àtọmọ 5 sílẹ̀ ó ń lọ tọ́jú ó ń lọ ṣe bàbá ọmọ ọlọ́mọ kí ọmọ Nàìjíríà gbà mí o gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè kí wọ́n gbà mí gbogbo ẹbí ti sọ Adérẹ̀mí lòun ò gbà. ọkọ yín la Adérẹ̀mí. bẹ́ẹ̀ ni sà ó lòun ò gbà Tóyìn náà sì ń gbóyà lẹ́yìn Adérẹ̀mí pé òun ni ọkọ pé òun ni Tóyìn pé òun ni Adérẹ̀mí máa fẹ́ kọ́mọ Nàìjíríà ò gbà mí o. ọ̀dọ̀ ọkọ tí yín ni Tóyìn kó lọ ọ̀dọ̀ rẹ̀ báyìí. ọkọ mi gangan ló kó lọ sílé Tóyìn ọkọ mi sì wà nílé Tóyìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí látàná ó sì di Saturday kó tó wálé. ọkọ yìí ti kó lọ bá Tóyìn lé báyìí. bẹ́ẹ̀ ni sà. this same Tóyìn tá à ń sọ. bẹ́ẹ̀ ni sà. àtìgbà wo lẹ ní ẹjọ́ wà. láti 3 years náà ti jọ wà bọ̀ January yìí. sọmọ ọdún mẹ́ta wà ní ọmọ yín tá à ń sọ. ọ̀sọ́mọ ọdún mẹ́ta ń bẹ̀. Ọlọ́run ò jẹ́. àbá. àwa ìgbọ́màlè wọn kì í gbọ́màlè ńlẹ̀ àwọn ọkọ mi. tọ́ ẹ mọ̀ tara yín ilé àwọn Mr. Kọ́lá wọn ti ń gbọ́màlè. àwọn ìgbọ́màlè ńlẹ̀ tiwa. ọ̀dà ẹ̀yin ọ̀fẹ́ Tóyìn ọmọ gbọ́màlè ẹ mọ̀ sọ̀rọ̀ lọ. so láti bíi ọdún kan yẹn láti January yẹn gbogbo ìgbésẹ̀ tí ọkọ mi ń gbé nínú ilé tẹ́lẹ̀ Tóyìn ò jẹ́ kó gbé mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọkọ mi lọ gba lóhùn Tóyìn gba lóhùn yẹn lọ́wọ́ ẹ̀ kò jẹ́ kó rówó ẹ̀sáàmù àwọn ọmọ mi san kò jẹ́ kó rówó skul àwọn ọmọ mi san lélẹ̀ tí ọkọ mi ò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọkọ mi ń bẹnu ilé Tóyìn báyìí o ọkọ ọlọ́kọ ń sùn tí Tóyìn ò sì bẹ̀rù Ọlọ́run ó dẹ̀ ń pera rẹ̀ níránṣẹ́ Ọlọ́run. ọ̀rọ̀ tí mò ń sọ yìí kódà a ti dé àwọn ẹbí ọkọ mi gan tún ti dé Ọlọ́run òjijì àti rí pásítọ̀ kan bẹ̀ wọ́n ní eegun ni Tóyìn wọ́n ní ajá lọ́kọ mi sọ pé ajá ara ọkọ mi ló gbé eegun Tóyìn ṣùgbọ́n eegun eléyìí ó ti há
ó ha ara wọn lọ́rùn o kò jọra wọn o. ó ha ọkọ yín lọ́rùn. ó ha lọ́rùn o ó ha lọ́rùn o. ọwọ́ ẹ̀bà tó ti kó etí. ọmọ ọlọ́run ni ọkọ ti tèmi o. bóòlù ọmọ ọlọ́run ṣe rìn débẹ̀ yẹn. kò yé mi o Tóyìn òun náà mọ̀rìn tó rìn o Tóyìn mọ̀rìn tó rìn fọkọ mi o ọmọ ọlọ́run lọkọ mi o ọkọ mi òun ṣe bẹ́ẹ̀ ọkọ mi òun rí àgbàlagbà fín ṣùgbọ́n kò sẹ́ni tó lè rí ọkọ mi tó lè pè lórí ọ̀rọ̀ báyìí á sọ pé kò sọ̀rọ̀ ni àwọn ọ̀gá rẹ̀ pè níbi iṣẹ́ ó ní kò sọ̀rọ̀ ni ọkọ mi òun ṣe báyìí nǹkan tí Tóyìn ṣe fọ́kọ mi tó fi sọ́kọ mi lára kọ́mọ Nàìjíríà àwọn ìránṣẹ́ Ọlọ́run ní mùsùlùmí ní kìrìsìtẹ́nì kan ràn mí lọ́wọ́ nínú àdúrà o kàn bá mi gba ọkọ mi padà wálé o kàn bá mi gba ọkọ mi kúrò lọ́wọ́ àwọn ọmọ yín náà ní. àwọn ọmọ mi tí mo kó wá nìyẹn o. wọ́n kò kámẹ́rà sọ́dọ̀ àwọn ọmọ. ìránṣẹ́ Ọlọ́run lọkọ yín. ìránṣẹ́ Ọlọ́run ni ọmọ Ọlọ́run lọkọ yín. ọmọ Ọlọ́run lọkọ mi o ìwà tó wù yìí mi ìbá lọ́wọ́ ẹ̀. ọmọ Ọlọ́run ti wọnú ayé o. mi ìbá lọ́wọ́ ẹ̀. I don't know. bó wọ́n ṣe pàdé àti Tóyìn gan. ibi iṣẹ́ ni wọ́n ti pàdé. níbo ibi iṣẹ́ náà. Àpòmù níṣọ̀kan. local government. bẹ́ẹ̀ ni torí nọ́ọ̀sì lọkọ mi Tóyìn him ni Tóyìn ṣùgbọ́n wọ́n wá ní wọ́n ń ṣiṣẹ́. àwọn ni him. àwọn health information. ok. so wọ́n wá ní wọ́n ń ṣe iṣẹ́ kan èmi ló yẹ kí ọkọ mi fi orúkọ mi sílẹ̀ torí community health lèmi mi tí ì ríṣẹ́ bọ̀ mi mọ nǹkan tí Tóyìn ṣe fọ́kọ mi so Tóyìn ló fi sílẹ̀ tó yẹ pé òun ni wọ́n mọ̀ níyàwó kò sí anything tán lè máa ṣe ń bẹ̀ yẹn Tóyìn náà máa fún ní nǹkan tó yẹ tó tọ́ sí mi so bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìgbà tó ń ṣe tó yá ó ní mo bí ọkọ mi mo ní kí ló dé sí wàhálà pọ̀ tó báyìí ó ní Mr. Kọ́lá ó ní ìyàwó Mr. Kọ́lá ni ó ní kò sí nǹkan láàrin àwọn so díẹ̀ mo ṣáà ń wò pé àwọn méjèèjì wọ́n jọ ń lọ tó tún pé tí n bá wà nínú ilé fóònù ọkọ mi fóònù àwọn ọmọ orí dáìnì la máa ń fi sí ó wá dọjọ́ yẹn mo fẹ́ tọ́ílẹ̀tì kò sí iná nẹ́pà múná lọ mo ní láti lọ síbi tí fóònù wa máa ń wà pé kí n tiẹ̀ mú fóònù mi ì bá fóònù ìgbà tí màá rí pé ọkọ mi níkọ̀ ó jẹ́ pé abẹ́ pílò lọkọ mi ti mú fóònù jáde mo wá ń wò pé ta ni ó ń pe ọkọ mi tó fi ń tí ò fẹ́ kí n mọ̀ tó ń fi fóònù yẹn pamọ́ so bó ṣe dijọ́ kejì báyìí mo mú nọ́mbà tó ń pe ọkọ mi jáde ó di nọ́mbà mo rórúkọ ńbẹ̀ mo rí pé Tóyìn ló wà ńbẹ̀ Ọlárìnwájú Tóyìn so ìgbà tí ilẹ̀ mọ́ dáadáa wọ́n ní fóònù àwọn dà mo ní mi lè fi fóònù yẹn sílẹ̀ pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní ẹni tó ń sọ fún mi yẹn nìyẹn so kí ló dé tẹ́ni yìí ń fi kọ́ọ̀dì stop yín kí ló wà láàrin yín wọ́n ní rárá pé kò sí anything láàrin àwọn pé àwọn sàfẹ́ bọ̀ àtọkọ wọn tán jọ ń jà yanjú ìjà ni mo ṣe pásítọ̀ lẹ́yìn ni àbí wòlíì àbí kí ló ṣẹlẹ̀ so wọ́n ní kí n gbójú síbẹ̀. ẹ sọ pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n nà. so wọ́n ní kí n gbójú ńbẹ̀ pé àwọn ṣàmà Ọlọ́run máa fáwọn lọ́rọ̀ yẹn sọ wọ́n dẹ̀ bá Mr. Kọ́lá sọ̀rọ̀ ní táìmù yẹn bọ̀ mo ní pé wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ nǹkan tí ò yẹ kí obìnrin ẹ máa send sórí fóònù mi sórí fóònù ọkọ mi ló ń send mo wá ń wò pé báwo ni kí ni ẹni yìí kí ló mì pẹ̀lú nǹkan tó ń ṣe ó dọjọ́ kan mo lọ sí ìlú Ìkirè Àpòmù mo wá bá wọn níbi iṣẹ́ ó láti máa sọ fún mi pé ọkọ ti tèmi o wípé ọ̀rẹ́ lásán jọ làwọn pé ẹ̀gbọ́n ló sì jẹ́ fóun pé torí mọ́mí àwọn ọmọdé òmu ni pé kò sí nǹkan láàrin àwọn òkè so bọ̀ bí mo ṣe jáde kúrò ní ọ́fíìsì wọn àwọn èèyàn ń pè mí lọ́tún wọ́n ń pè mí lọ́sì pé ìwọ ọmọbìnrin yìí ó sì ń finá sórí òrùlé sùn ó sì ń ṣe kinní kan mo ní ṣebí àbúrò ọkọ mi ni Tóyìn jẹ́ mo ní wọn lè fẹ́ ra ṣùgbọ́n àlá wọn ó ń padà dòdòdó báyìí kọ́mọ Nàìjíríà kánjọ kan gbà mí bí mo ṣe ń lọ káàkiri látọjọ́ yìí níyì so tí Tóyìn sì sọ pé kò sí ẹni tó lè gba Adérẹ̀mí ọkọ mi ní ẹnu òun pé òun ti gbé léyìí òun ti gbé ná òróró la Adérẹ̀mí jẹ́ fún Tóyìn o kì í ṣe nǹkan kan náà o bí Jésù ṣe ń bẹ láàyè o kọ́mọ Nàìjíríà jọ ọ. but ọmọ Ọlọ́run ni ọkọ yín àsìn òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. ọmọ Ọlọ́run lọkọ mi. ẹ mọ́ mi jí o láǹtí Tóyìn náà. kò jọra wọn o mọ́ mi jí o wọ́n mọ ibi tí wọ́n ti ń jí o ọkọ mi kò sẹ́ni tí ò mọ ọkọ mi kárí ayé torí ẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ ṣe ń ka àwọn èèyàn lára tí wọ́n ṣe ń pè wọ́n ń pe fámìlì wọn wọ́n ń pe àwọn òjíṣẹ́ Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wa gbogbo pásítọ̀ wa pátápátá ní Tóyìn ti jẹ́ kí ọkọ mi ó di ọ̀tá kò sẹ́ni tó lè bọ́ ọkọ mi sọ̀rọ̀ mọ́ ń sìn tó lè dúró tó lè gbọ́ gbogbo ẹni tó jẹ́ ọ̀gá ẹ̀ pátápátá ni wọ́n ti ń report tó kò sẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀. ṣé kẹ́gbà pé ọkọ yìí ti kó ọwọ́ báyìí. kọ́lọ́ ó ti kó sọ́wọ́ kọ́lọ́ kí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ṣàánú mi. ọkọ yìí ti kó sọ́wọ́ Tóyìn báyìí. bẹ́ẹ̀ ni sà ilé Tóyìn ló wà mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ọkọ yìí bí bá ń wò wá báyìí ilé Tóyìn ni ti ń wò wá. bẹ́ẹ̀ ni. Adérẹ̀mí àbí kílẹ̀ gbé. bẹ́ẹ̀ ni sà.
kí Tóyìn ò yọjú bí kò fọkọ mi lẹ̀ o. àǹtí Tóyìn náà retí wọn ọlọ́njẹ́ wọn ò lè wá bóyá ilé jáde ńlé ni àbí nǹkan mi mọ̀ ń bọ̀ lọ́dọ̀ tí ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí Bọ̀dá Kọ́lá. ẹ̀ka alẹ́ sà. Bọ̀dá Kọ́lá. sà. ṣé ẹ mọ iye ọdún tẹ́ ẹ ti mọ̀ pé àwọn ọmọ ìkọ́ni ọmọ yín ni wọ́n sá torí ẹ̀yin fúnra yín mọ̀ pé ẹ lè ṣe àbí ṣé ẹ lè ṣe. sà ẹ rí ìgbà tí mo gbọ́rọ̀ yẹn mo kọ́ wò pé ṣé ayé ń ṣe ni àbò ní í ṣe ayé. because wọ́n láwọn fẹ́ tú àṣírí yín bí ń jọ yẹn ẹ wá ń ṣẹ́jú sí wọn. alájí kò ní ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ torí màsímù tó wà lọ́wọ́ ẹ̀ ó ń tan rẹ̀ ni. sà ìgbà tí mo ń sáfìsì lọ́wọ́ 2004 lápàdé ní Kiri bí kéèyàn orí yàn lára bí kan bí around 11:30 láàárọ̀. ẹ ṣe kí ni lọ́wọ́. gbà mí sáfì lọ́wọ́ gbà yẹn. ẹ kàwé ni. ọlọ́fun wa díẹ̀ ká. kábíyèsí ọlọ́run ẹ sáf. bẹ́ẹ̀ sà. ẹ wọ sẹ́nu ISC. bẹ́ẹ̀ sà. ok. so ìgbà tí mo wá rí bí káre yẹn nìkan bí around 11:30 láàárọ̀ la pàdé ńgbà yẹn so mi kàn jáde láti inú school tí mo ti ń sáf mo wá sí gbòòrò ní ìwà ìta ìgbà náà ìlú wa mo ti wá sáf mo tún ti tẹ́lọ̀ ní ọ̀dọ̀ wa mo ní kí n wá mú kan shop mi àti ẹ̀ pàdé mo dẹ̀ toast ẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ yẹn náà mo ti toast ẹ̀ ọ̀tọ́ dẹ̀ dọ̀wọ́ rọlẹ̀ ó lóun padà bọ̀ fine ọjọ́ ẹ̀ tọ́mọtọ́ ni mo lè ṣe ọjọ́ yẹn gẹ́gẹ́ bí mo bá sọ mo sọ̀rọ̀ ọ̀fẹ́ ọjọ́ yẹn mo bá sun o. tọ́lẹ̀ lè ṣe. tó ní mo lè ṣe ọjọ́ yẹn gẹ́gẹ́ mo bá sun o ọjọ́ kejì the same thing ọjọ́ kẹta the same thing. bẹ́ẹ̀ ni sà ní mi ò padà tó di sà ìgbà tí mo tó wá padà tá a parí mo fẹ́ ṣe tán á padà sí school mo padà sí school bá following week yẹn ló wá bá mi lọ́hùn. ní school tẹ̀yìn. ní school tèmi ọ̀dẹ̀ ló 4 days mi ò sì lè ṣe ó sì jókòó tì mí bẹ́ẹ̀. fọjọ́ mẹ́rin. fọjọ́ mẹ́rin ó tó padà sà jẹ́ tó wọ́n síbi sọ pé mo fẹ́ pa ọmọ kọ́ ọ̀dọ̀ wọn tó jẹ́ ọmọ ọ̀dọ̀ wa tí mo fẹ́ pé mò ń dà láàmú mi ò dẹ̀ lé sí lónìí mò ń lé ọmọ yẹn kiri. òótọ́ ni ó ní ẹ fẹ́ bá sùn n sì lé sí mo sì lé sí mo lé kiri. òótọ́ ni o ẹ̀yin tẹ́ sọ pé Bọ̀dá Kọ́lá ò lè ṣe wọ́n mọ̀ tún. àwáwí tí wọ́n wá ọkùnrin ò lè ṣe for good 16 years inú ilé mi ó sì wà bẹ́ẹ̀ ni mo sì lè fọwọ́ kàn so possible ni wọn àgẹrẹ sẹ́mi lọ. wípé ọ̀lẹ́ mọ̀ bẹ́ẹ̀ lè ṣe. orí ìyá ẹ̀ ló burú. ok bí yàrá bá ti ṣe bá ń tẹ́lẹ̀ bí yàrá bá sọ lẹ́nu náà yàrá yẹn fẹ́ máa ṣẹlẹ̀ ok ẹ tún gba ilé ìgbọ́sà ẹ gba ilé ìkẹ́ tún bá mi dán wò ẹ jẹ́ àjọsọ tọ́lá àwọn èèyàn wọ́n ti ní bí yín o ẹ sà àgbàpẹ́ ẹ lè ṣe ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ lè tí máa dọ̀mọ́ lára yín ẹ mọ̀ pé ò ṣiṣẹ́. Alhaji kò sí ní tó jọ tí ọ fẹ́ rí bẹ́ẹ̀ báyà kọ́ àwọn tó sọ̀rọ̀ yẹn náà bá ní báyà gbóbìnrin ní tí wọn ò tí dàgbà jù báyà kọ́ sọ́dọ̀ mi àtúmọ̀sẹ̀ parí bíríọ̀dù wọn tẹ̀yìn mọ́ lóyún yẹn kájọ̀ dára wọn fún mi. ẹ̀bọ̀ bó ló ṣe jẹ́ nígbà tẹ̀yìn àtobìnrin wà nù ilé tó wá bímọ mẹ́rin tí ọ̀wá sẹ́yọ kankan ti yín bẹ̀ kí ló dé tí tiyín náà ò di bó tiẹ̀ jẹ́ yọkan. obìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn alágàbàgebè yẹn wèrè ni wọn àmọ́ bó ti má sọ̀rọ̀ wọn ó lè jẹ́ pé táàmù because mi mọ tí mo rà gbẹ́ gan láwọn gbọ́ lẹ́yìn láìkì èèyàn èmi mo láìkì èèyàn láìkì mi gbogbo tó fi sin obìnrin mo fi sin Tóyìn. gbogbo tó fi sin obìnrin tó fi sin obìnrin mo fi sin Tóyìn. ní fi sin. gbogbo Tóyìn mo máa fi tẹ obìnrin lọ́rùn mo fi tẹ Tóyìn lọ́rùn èmi ni mo láìkì ẹ̀ tí mo fi láìkì lẹ́gbàá pé tó fi yéètì mi torí tiẹ̀. mo fẹ́ travel mo sọ pé táwọn sí táwọn méjèèjì pé mi ò lọ anywhere táwọn méjèèjì bá lọ. ẹ sà tá a ti rí àkókò kan tẹ̀yìn àti Tóyìn tẹ́ ẹ gbéra yín lọ sí hospital tẹ́ ẹ lọ ṣe spam examination àbí nǹkan tẹ́ ẹ lọ ṣe test pé ṣé nǹkan ọmọkùnrin yín ṣé ntí mọ́ jáde lára ọkùnrin yẹn tọ̀dọ̀ yín tó lè tọ́ ọmọ. àjọ lọ bí kankan rí ọsùn tàjọ lọ nígbà tá a fẹ́ bí first born yẹn gbé mo gbé lọ hospital àjọ lẹ́mìí àjẹ lọ oní dókítà mi oní nọ́ọ̀sì mi ti bá sick. ẹ bí wọ́n ti test yín tó ti rí i pé. ọ̀gá tó bá test mi wọ́n ti sọ fún mi pé kọ́bẹ́ ṣẹlẹ̀. so wọ́n fún yín ní rìsọ́ọ̀tì kan rí lọ hospital pé Mr. Kọ́lá o ẹ kàn mọ́ bóbi sùn ní oṣù mọ́ ẹ lé olódọ́mọ́ ẹ gbá. mi hospital ní gbàǹkan rí. ṣègbà tá a sọ pé sọ̀rọ̀ ẹ lójú gbogbo sórí Facebook wo ní tí n bá lè ṣe kọ́lọ́ máa tí ẹ̀wọ̀n tàbí mọ̀ mẹ́ẹ̀. kí ló dé tí àǹtí Tóyìn wá sọ báwọn Bọ̀dá Kọ́lá. Yes sir. níbo lẹ ti rówó tẹ́ ẹ fi ṣe DNA test.
sá ọlọ́run mọ̀ pé yẹn because ọkùnrin ni mí ẹlẹ́tì mọ́ ọkọ ṣe gángan. ẹ má lùlù o. ẹlẹ́tì mọ́ ọkọ ṣe. torí náà sẹ́yìn tẹ́ ẹ sọ kò sí lù ń bẹ́. sá ẹ má sọ̀rọ̀ lọ. ẹlẹ́tì mọ́ ọkọ ṣe owó ara mi mo fi ṣe ṣùgbọ́n ìyá tó bí mi lọ́mọ. èyí tẹ́ ọkọ sẹ́yìn kí ló tẹ́ fi ṣe gan. fine ìgbà tí mo rí gbogbo ẹ̀ ṣe ń lọ láwọn ọ̀dọ̀ mi nìyẹn wà ó ti kó mẹ́ta yẹn lọ so ìgbà tí mo rí pé àjọṣepọ̀ èmi àti ẹ̀ ò sì mọ́ mi ìfẹ́ kí kankan wà láàrin wa mọ́ èmi dẹ̀ ti ń plan àti gba divorce letter mi ò bá fẹ́ kí divorce letter yẹn mi ò fẹ́ kẹ́mi àti ẹ̀rín kò ra wa mọ́ ṣùgbọ́n a pé kí n kọ́kọ́ lọ ṣe àti pé ìpínlẹ̀ tó jẹ́ first born yẹn náà wọ́n ti ń pípẹ́ láti bá ṣe travelling so gbọ́dọ̀ àwọn dáàbò máa kó yẹn náà ó wà lára document yẹn ṣé mo bá rò pé tó fi lè mú obìnrin kúrò nínú ilé yẹn kó lọ sínú ilé tó dẹ̀ gbé ọkùnrin méjì ra tó dẹ̀ ti ń pèsè àwọn akẹ́kẹ́ bí ọkọ àti ìyàwó lọ́sàn-án àti pé lórí ọmọ tó bí fún mi èmi gẹ́gẹ́ mo ní. wọ́n á kọ́kọ́ pé láti ilé tọ́jú lọ́wọ́ ní kí á tèmi mo wá lọ mú bí tọ́wà mo lọ síbẹ̀ mo ṣe DNA test yẹn gbà tí mo ṣe tán pé 0% ni fine mo dẹ̀ withdraw rẹ̀ kó bí tọ́wà mo lọ fún lé ọmọ mi kọ́ lọ́mọ èyí o mo dẹ̀ já pátá gbà mo dọ́dọ̀ rẹ̀ mi ò tí ì rìn jìnnà o ti ń pe lágbàdàgbẹ àtọmọ rẹ wá mú nǹkan rẹ o ó ní bá mi mú wá ó dẹ̀ mú lọ máa rò pé ẹ jẹ́ pé ilé tó kù náà ó possible kan yẹ pé èmi kọ́ ni mo ní ilé tó kù ló sún mi débi tí mo fi lọ ṣe DNA àwọn yòókù. bó lẹ sí wàá rówó tẹ́ fi ṣe DNA èló ní kọ̀ọ̀kan. 180,000 lẹ́yọ kọ̀ọ̀kan. 180,000 ní kọ̀ọ̀kan èló ní ìbò lẹ ti rí 180,000 times 4 iṣẹ́ kí náà ṣe gan. teacher ni mí. I don't understand. teacher ni mí state government worker. teacher ní primary school. secondary school. mathematics lẹ́ ń kọ́ you are a mathematics teacher. yes sir. nílé ìwé wo. ó primary school Iléṣà. ilé ìwé ìjọba ni. bẹ́ẹ̀ni sir. so òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni yín báyìí. bẹ́ẹ̀ni sir. wọ́n ti sẹ́ èèyàn kan ní ẹ̀rùn náà sọ ṣé ẹ tún rán sọ ni. bẹ́ẹ̀ni sir. ẹ ṣe teacher ẹ tún rán sọ. princess ni mí tọkùnrin àtọbìnrin mo rán. ẹ sùn ṣe teacher ẹ dẹ̀ tún good in mathematics. bẹ́ẹ̀ni sir. ogun owó iná rẹ̀ fi ń tọ́jú tó yìí o àtàwọn ọmọ tí èsè ti yìí. bẹ́ẹ̀ni sir ọmọ ọlọ́mọ tí mo ń tọ́jú láti bí ogún ọdún táwọn tẹ́yìn bá lè pè wọlé àwọn staff máa jẹ́ pé báláwọn fẹ́ gba nǹkan skul mọ́ sáré káàkiri ni táwọn staff bá lè pè wọlé àwọn ọmọ nǹkan tó máa kó báláwọn onídìí owó mọ́ sáré káàkiri ni. àwọn staff ní sáré pè wọlé iṣẹ́ ní nọ́mbà wọn. bẹ́ẹ̀ni. a gba nọ́mbà wọn àwa gan wà pè wọ́n torí tá a bá ní wọ́n pè wọlé wọ́n lè mọ̀ ráàyè pè wọlé káwọn míì block tó bá ti pè á wà pé àwọn tẹ́ fẹ́ ká pè yẹn láti mọ̀ pé ní skul o bó Mr. Kọ́lá ti irú òbí wo ni Ọlárẹ̀wájú Kọ́láwọlé irú òbí wo lẹ jẹ́ sí àwọn ọmọ yìí ìyẹn bẹ́ẹ̀ níbo lẹ ti wá rówó. so èmi mo ṣe kan yẹn fúnra mi àwọn àkànyìn mo ṣe fúnra mi bàtí mo máa wá rí i pé because ọmọ àkọ́kọ́ lẹ́yìn ọdún mọ́mi wa gan tó pé ọ̀dọ̀ wọn ló ń gbé àjọ mọ́ sọ̀tọ́ káàkiri nígbà tó wá rí i pé àwọn tí first born kò jẹ́ táwọn mọ́ inú bí wọn gan wá rà pé kásẹ̀ yòókù meanwhile láti 2020 náà ti ní stress mi tó yìn mi àtàwọn àbúrò mi èmi ni mo kù fún ní. agbóyin sà. ok èmi ni mo kù fún ní dágbé mo dúró tì tí ì jẹ́ kó. èèyàn kan sọ̀rọ̀ bí ó ní tíṣà òun nìyí ní secondary school. ọ̀yà ok ọ̀yà. so ìgbà tí wọ́n wá rí i pé àwọn òní stress nínú Tóyìn gan mọ́ ti kó already àtàwọn àbúrò mi èmi nìkan mo kù fún tí mo dúró pẹ̀lú ẹ̀ èmi mo wọlé mo fẹ́ fẹ́ so tí wọ́n rí i pé mi ò fẹ́ mọ́ èmi náà mo lè kọ́ ọgbà yẹn mi sá tà sí wọn mọ́ ìgbà tó wá rí i pé mo ti wá sálá ọkọ yẹn wá rò pé kásẹ̀ yòókù náà bẹ́ẹ̀ wọ́n ti bá mi sẹ́ndì owó tó kù pé kí n lọ ṣe ilé tó kù nìyẹn bá a ṣe lọ ṣe nìyẹn. bẹ́ẹ̀ ṣe lọ ṣe nìyẹn gbogbo ẹ̀ bá jẹ́ òdo. bẹ́ẹ̀ ni sà. gbàtẹ́ kó gba rìsọ́ọ̀tì yẹn báwo lè ṣe fíìnà. àwọn tó súnmọ́ mi lálẹ́ ìròyìn dárí àwọn tó súnmọ́ mi lálẹ́ ìròyìn tí mo fi ara dá lára. mo ṣe ń gbé kó lára sí but still náà mi because pàtó mo dé school Monday gan mi lè dúró á ní máa lọ ni mi wà òkè rárá but tí n bá ti rántí lẹ́kọ̀ọ̀kan kò sí mo lè ṣe ń tàmì ẹ̀ mọ́ system máa dàrú ni. Mr. Kọ́lá ṣẹ̀sì lè balance. sá. ṣẹ̀sì lè balance. màá balance
màá balance ọkọ yẹn pé kò sí bẹ́yìn ṣe ní mọ̀ máa ro fún bẹ́yìn ṣe ní mọ̀ máa ro 16 12 8 ṣíṣe mọ̀ kéèké màá máa ro lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo sì máa balance. ṣẹ́ẹ̀ṣì lè trust obìnrin mọ́ ẹni. ṣẹ́ẹ̀ṣì lè trust obìnrin mọ́ láyé. obìnrin wẹ́mi ìparọ́ mọ̀sífẹ́ nìkan lọ́sàn-án pé tí n bá fẹ́ má má rìn sìn tó bá wà nílé mi kó mọ́ ìpò nìkan ni mò ń fẹ́ mọ́. mi ò mọ̀ ṣe tẹ́lẹ̀ mo ṣe kóbìnrin tẹ́lẹ̀ àṣẹ mọ́sá wàdà pé àjọ wá fẹ́ra mi ì mọ̀ ṣe kò lọ́wọ́ tí mo wà yìí tó bá wà nílé mi kó mọ́ ìpò nìkan mo fẹ́ mọ́. mẹ́ta mẹ́rin ilé wa ń ta ká sì mọ̀ bí mọ́ta. ní adánilóró ní àtọ́ ní àkókò dánilóró tó mọ̀ pòwe yẹn pé. adánilóró agbára ló fi kọ́ ni. agbára ló fi kọ́ ni. mi lè kó lọ́ọ̀fù sórí obìnrin mọ́ bí tẹ́lẹ̀ mọ́. ẹ lọ́ọ̀fù tó yìn gan. ṣe tí o mọ̀. náà ló fi rò pé báyà mo tutù tàbí mo jẹ́ntù ọ̀dẹ̀mọ́ tí mo ń ṣe pẹ̀lú ẹ̀. wọ́n ti wá ń sọ̀rọ̀ yín bí ìgbà tẹ̀ tiẹ̀ níṣẹ́ kankan bí ọkùnrin kan tí ó responsible so teacher ni. sáà bó ṣe wà yẹn jẹ́ ni pé all the time tí a ti bẹ̀rẹ̀ kan lọ́wọ́ ẹ̀kẹ́ máa rí ẹ̀ bá ti rí ẹ̀ ṣe rí ni. ẹ̀ ṣe rí lọ́dọ́kútà nìkan bẹ̀rẹ̀ yẹn lẹ fún un torí nǹkan lásìkò yẹn yọ ọmọ yìí bí ọba ni ẹ̀yin kó bẹ̀rẹ̀ kan máa rí fún un ẹ̀ ṣe rí inú ilé ni. má ṣe o àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀ ó jẹ́ kí n wà emotional lálẹ́ ìgbà ju ti ìjà àrùn lọ ẹ lè trust obìnrin mọ́ láyé. ẹ lè trust obìnrin mọ́ tí n bá fẹ́ sínú ilé kọ́mọ̀rún pọ̀ nìkan ni mo fẹ́ mọ́ méjì ọ̀wá ń ta. ẹ tún lè lọ kókò bẹ́ẹ̀ yẹn. aláàjì pé téèyàn bá ti gbẹ́tẹ̀ tẹ́lẹ̀ nìkan ní ọkọ yẹn tó wáyé pé bí wọ́n pẹ́ mo ṣe fẹ́ òun sílé tó wà nílé mi tí kò fẹ́ sí lórí tí mo bá lóbìnrin mi ń ta ó ṣe lọ mi kò ní fí mi rárá kò ní mú fún mi tó mo ṣe lọ yẹn bẹ́ẹ̀ tó wá ta yẹn àsìkò tiẹ̀ lò tó yẹn wọlé wá ni mo ní rí ti ẹrù rárá. kábíyèsí ọlọ́run mọ́tò bá gbáyàn téèyàn bá kú bí mọ́tò ti gbáyàn mọ́tò ni wọ́n fi gbé lọ bí wọ́n ti tọ́jú ẹ̀ tí mọ́tò bá sì pààyàn mọ́tò náà ni yóò gbókù èèyàn kú òbí wọ́n ti lọ bò láti rí ẹjọ́ torí ọlọ́run èrò yín yẹn mo fẹ́ kẹ́ ẹ yí padà ẹjọ́ ẹ sì róbìnrin gidi ẹ já gbà pé tọ́ èèyàn kan ò lágbára láti fìyà jẹ èèyàn kan lọ́rùn ṣe fẹ́ ni wọ́n fi ìpè yín gan ó dẹ̀ bà mí inú jẹ́ wọ́n fẹ́ sọ yín di tẹ́ ẹ̀ jẹ́ you are a responsible man pẹ̀lú tẹ́ ẹ rọra sọ lálẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ kó gbogbo òfẹ́ lé lọ́kàn ẹ nígbàgbọ́ nínú àwọn ẹbí yín kọ́ ṣùgbọ́n ẹ̀yin ọ̀kọ́ àbí tẹ́ ẹ sọ fún mi kọ́ yẹn. bẹ́ẹ̀ni létà náà padà wá ìjà bá jà yẹn dàpà sórí mi. nígbà tẹ́ ẹ dúró tí sọpọ́ọ̀tì wọn. wọ́n dá padà sórí yín. ọ̀dùnkàn bẹ̀rẹ̀ sí ní bá mi já àwọn. màmá yín kọ́ bó wọ́n wà báyìí. mọ́mi wa wọ́n wà UK báyìí. UK ẹ̀gbọ́n yín kọ́. mi ní first born. ẹni first born àwọn àbúrò yín kọ́. gbogbo táwa ní UK. gbogbo wọn pápátá wà ní UK torí ẹlòmíì ní bolẹ̀ ti fẹ́ rówó wọ́n fojú ẹlẹ́yàwó yín ìyá ńlá dá yín ó dá yín mọ́lẹ̀. ìbá ti lọ ó ní ẹ̀yẹ kí n lọ. tó ń gbà tó ti tọ̀tọ̀ mi táwọn àbàtì tàwọn méjèèjì mi ò lọ anywhere. kábíyèsí olódùmarè wọ́n bá yín ṣe. kọ́sítà méjèèjì táwọn àbàtì tàwọn méjèèjì mi ò lọ. wọ́n ṣe visa fún yín kẹ́ ẹ fi travel out. wọ́n fẹ́ ṣe tọ̀dọ̀ mi. wọ́n fẹ́ ṣe tọ̀dọ̀ yín. ẹ wá tí wọ́n bá ti lè ṣe ti tó yín ẹ lọ. bẹ́ẹ̀ni. kẹ́ẹ̀sì ti mọ̀ kẹ́ ẹ lọ. máa pé wèrè báyìí ni màá ti bá tèmi lọ mọ̀ pé wèrè mo já fún. kábíyèsí ọlọ́run ìbùrà kọ́lá ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹni tó kúkú tó yín níbẹ̀ nu ayé tí ò tiẹ̀ tí ì bí kankan ẹni tó jù yín lọ́wọ́ àlókè ìpẹ́ tí sì ń wá kiri lọ́wọ́ tí ò tí ì bí ẹjẹ́ àfi síbi bẹ́ẹ̀ pé tẹ́ ẹ bá tiẹ̀ róbìn míì lónìí tẹ́ ẹ bá fẹ́ ẹ jẹ́ kí wọ́n máa wò ó kí wọ́n máa róbìnrin yẹn kóbìnrin yẹn kó máa rí dáadáa kó má rí frustration kankan nínú ilé yín ìyà tí ó fẹ́ wá jẹun òun kọ́ lọ́sẹ̀ yìí. sódà ó bèrè gbogbo àwọn tó ọwọ́ tó náà lè yọ
tó bá wà lójú àná wọn ṣe bí èyàn gidi bọ́tọ́ wọlé wàhálà ni. ọ̀rọ̀ yín yé mi kì í ṣe pé mo lè sọ tán lónìí kì í ṣe pé a lè parí ọ̀rọ̀ tí mò ń sọ yìí lónìí mo kàn fẹ́ ká ronú lọ ní rí àyẹn ni ẹjọ́ tó rọ ọ̀rọ̀ yín yé mi èmi tèmi ń ṣe wáàsí fún yín bá Bùrákọ́lá tèmi ń bá yín sọ̀rọ̀ tí pé ká ẹ ní sùúrù ṣé èmi lè gba ntẹ́yìn tí mò ń sọ fún yín kẹ́ ẹ gbà ni ṣé mi bẹ́ẹ̀ lọ́n kí n tó ṣẹlẹ̀ sí yín ṣẹlẹ̀ sí mi ni so ṣé màá wá sọ pé mo bá yín sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ gbà ó ṣe mí débi tí màá mọ̀ bẹ́ẹ̀ ṣe ń fìlì inú ara ni rárá mo kàn ń gbìyànjú náà ni ìfẹ́ kó bọ ọmọlúàbí yín jẹ́ ni tọrọ ọmọlúàbí ni ìfẹ́ kó bàjẹ́ ni mo fi ń sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ tí mo fi pè yín lọ́mọlúàbí ẹ bá ń play kínní yẹn ẹ̀yin ọmọ Nàìjíríà mo fẹ́ fi kínní yìí hàn yín kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ wá excuse fún Tóyìn kẹ́ ẹ lè bá a mọ̀ wípé èèyàn àlàáfíà gbáà ni Mr. Kọ́lá ẹ mọ̀ wo obìnrin tẹ́ ẹ ń wò yẹn o ọkùnrin ló kún bí ẹ ń kunran báwọn ọkùnrin tó kún bí ẹ ń kunran ó kún tán ó sì gbé sniper jẹ ó sì kú ó ti rò wípé obìnrin ń kú kún ó tó padà rọ́ọ̀ṣì obìnrin lọ sí hospital ó sá ní gbogbo ara yankanyankan ni obìnrin yìí lọ́wọ́ padà ń sọ̀rọ̀ fún wa bíi pé ọkọ òun yẹn owú ó jowú ni pé ẹsẹ̀ lọ gbọ́ tó fi ṣerú tó ṣeun ó jowú ni ṣùgbọ́n kọ́ yẹn ò gbélé ayé mọ́ láti sọ fún wa tó ṣẹlẹ̀ gangan ẹ̀yin ọmọ Nàìjíríà èèyàn ńlá kan agbẹjọ́rò ló ń tọ̀hún ní ńlá kan bí dókítà sì ni ó ṣàjẹ́ èèyàn ńlá kan lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti bẹ́ sínú odò Tomiland Bridge nígbà tó pàyàwó ẹ̀ tán nínú ilé kí ló fi pàyàwó ẹ̀ ọmọ méjì péré ni wọ́n bí ó sì ṣe investigation ó ṣe DNA reveal pé ọmọ yẹn o kì í sóun ló ní o méjì péré ni wípé kì í sóun ló ní o wípé ọ̀tọ̀ lẹ́ni tó ní ọmọ méjì péré mẹ́rin ti yín ẹ̀yin náà lè dọ́gbọ́n kẹsẹ̀ bíi pẹ́ẹ́ tí mọ̀ kẹ́ ẹ fìfẹ́ hàn ṣé wọ́n lẹ wálé kí wàhálà wá ṣẹlẹ̀ káyọ̀ wá gbọ́ pé ń tó ṣẹlẹ̀ ní kódà ẹlòmíràn sọ pé ó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tọ́lẹ̀mí Ọlọ́run nǹkan burúkú ni kéèyàn ṣe bẹ́ẹ̀ kéèyàn ṣe ìdájọ́ lọ́wọ́ ara rẹ̀ pàǹdà padà bẹ̀ ṣé ẹ ti rí tẹ́wọ̀n obìnrin ló re ìka ọkùnrin ló gé ìka ìyàwó ẹ̀ lẹ̀ báwọn ìka èèyàn lẹ́ ń wò ó gé ìka méjì tó gé dànù tí ò ṣe kó padà bẹ̀ mọ́nù ìṣúkọ́ lẹ́ ń wò ìka èèyàn ni látàrí pé ọkùnrin yẹn ò lè bá wa sọ̀rọ̀ báyìí mọ́ àmọ́ bóyá ń torí bóyá ń tọ́jọ́ bẹ́ẹ̀ ni Bùrákọ́lá ẹ wá ṣe sùúrù ẹ wá gbégbèsè ẹ take law sí ọwọ́ ara yín gangan mo bá yín dúpẹ́ tẹ́ ẹ̀ ṣìwàwù lásìkò tó ṣẹlẹ̀ mo bá yín dúpẹ́ tẹ́ ẹ̀ sí ẹsẹ̀ gbé nígbà tó ṣẹlẹ̀ mo bá yín dúpẹ́ tẹ́ ẹ̀ hùwà táyé ó fi mọ́ ẹ pé ìbásí wàá ní sùúrù tẹ́ èèyàn wàá padà jẹ̀bi mo bá yín dúpẹ́ tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà Bùrákọ́lá rèé o wọ́n lè ṣe o Bùrákọ́lá rèé o evidence tí àǹtí Tóyìn bá ní tó fi òun bo àṣírí Bùrákọ́lá kó jáde kó wá sọ orí àga tó jókòó sí níjọ́ náà tí mo ní kó sọ àṣírí tó lòun bò kó sọ fún gbogbo ọmọ Nàìjíríà àtẹ̀yìnkọ́gbà agé ti ajá agé létí tán ọ̀sọ̀ bẹ́nu ìyá tó tún jókòó rèé tẹ́ tún wò yìí àǹtí Tóyìn tó ti gbọ́kọ ẹ̀. ó ti gbà ó. àǹtí Tóyìn tó ti gbọ́kọ ẹ̀. Tóyìn ti gbọ́kọ mi lọ́wọ́. ọ̀dà àwọn ọmọ mẹ́ta tá a wà ń sọ yìí gan-an báyìí ọmọ Nàìjíríà ọmọ tá a wà ní wọ́n. ṣé Ṣẹ́gun gẹ́gẹ́ ló lọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta ni o àbẹ́lòmíì. ẹ̀yin ọmọ Nàìjíríà fọ́tò tẹ́ fi hàn lórí ẹ̀rọ ayélujára mo rí lórí TikTok mo rí káàkiri fọ́tò tẹ́ fi hàn ọkùnrin tó wọ white báyìí tó dì mọ́ Tóyìn ní patí ó mọ̀ kọ́ ló tún lọ́mọ. ó ń kọ́ ní Ṣẹ́gun. another man friend ni. another man friend mà túnú. ṣe kiri nìyẹn o another man friend túnú o kì í ṣe Ṣẹ́gun nu o ẹ tó wọṣọ dúdú. ti Ṣẹ́gun ẹ tó wọṣọ dúdú ní Ṣẹ́gun o. tọwọ́ bíi blue yẹn. tọwọ́ bíi blue yẹn o ní Ṣẹ́gun o ẹ̀yin ọmọ Nàìjíríà
àti Tóyìn tiẹ̀ kò tiẹ̀ wá fìlì pé òun ṣàìdá aburú tó wá wà ń bẹ̀ nu o kò tiẹ̀ wá hàn nínú ara rẹ̀ pé òun ṣàìdá kò tiẹ̀ wá rí pé òun ṣàìdá ó sì tún yan fanda kábíyèsí olódùmarè. ọjọ́ Sunday wọ́n rí lẹ́yìn ọ̀kadà ọkọ mi tó ń gbéra wọn kiri. ó ń gbé ọkọ yín gbé káàkiri. bẹ́ẹ̀ ni lọ́jọ́ Sunday kọ́kọ́ mi tó máa bọ̀ nulẹ̀. ọkọ mi ń gbé kiri kò mọ nǹkan tó ṣe láì dáa. Ṣẹ́gun lélẹ́yìí ọ̀ya Ṣẹ́gun kọ́ yìí o ṣe ti rí fọ́tò eléyìí. tọ́ni máa ń lé. ọ̀ya ẹja fi máàlù yẹn ó dá sí ètò kan nígbà tí wọ́n ń ṣe wọ́n sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ pàdé ni kinní kan ni ṣùgbọ́n máa yan ọ̀sọ́ wípé bóyá òun ni Ṣẹ́gun àbó nǹkan ni Ṣẹ́gun bó ṣe ń sọ̀rọ̀ yẹn kò wà coherence náà nítorí ẹ̀kọ́ ṣe ni ó yẹ kó clear rẹ̀ pé òun kọ́ ni Ṣẹ́gun o òun náà tún ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni o òun náà tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ mẹ́jà ni o ẹ bá wọn fọ́tò ẹ bá ń gbé sórí kinní kọ́mọ Nàìjíríà orí wọn ká clarify méjèèjì ẹ dákun tún dé èèyàn dá dákun tètè bá ń ṣe bùrọ̀dá tí tún dé èèyàn dá tètè bá ń ṣe kábíyèsí olódùmarè ọ̀tọ̀ ní Ṣẹ́gun o ọ̀tọ̀ ní máa ta fẹ́ fi hàn yìí o ẹ wá wò lórí Facebook àgídìgbò ọ̀tọ̀ ní Ṣẹ́gun o ọ̀tọ̀ ní máa ta fẹ́ fi hàn yìí o ọ̀tọ̀ ní Rẹ̀mí ọ̀tọ̀ tún ní bọ̀dá Rẹ̀mí ọmọ Ọlọ́run tí ó tún kó ọwọ́ Tóyìn o gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń gbọ́ wa lálẹ́ yìí nílé ọkọ yín ọmọ ní kó ọwọ́ Tóyìn. àmì o. gbogbo ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ̀ ń bí wa àwa àjọmọ yín àmọ̀ ní kó ọwọ́ Tóyìn. gbogbo ọkùnrin tó fẹ́ níyàwó irú Tóyìn àmọ̀ ní pàdé ẹ̀ irú Tóyìn ọmọ ní pàdé wa ọmọ mẹ́rin làwọn kan gbé wà ọkùnrin yẹn láti mọ̀ tẹ́lẹ̀ ẹ ó láti ṣe kinní kan tẹ́lẹ̀ kinní kan tẹ́lẹ̀ èmi wá sọ kankan fún wọn mà sáà ó possible kí Tóyìn fúnra rẹ̀ gan mọ̀ pé mẹ́rẹ̀ẹ̀rin kì í ṣe tiyín. Alhaji yìí ó máa mọ̀ because ọmọ àgbòrò ni ó ń ṣèta. rárá ẹni tó jáde láàárọ̀ tí wọ́n bá ní àjọṣepọ̀ tóyún ti dúró ń bẹ̀ tó délé ọkọ ẹ̀ lálẹ́ tọkọ ẹ̀ tún súnmọ́ ẹ gẹ́tẹ̀ ńgbò tún tásìkò àti lóyún mi the same thing tún ṣẹlẹ̀ coincidentally ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sọ pé ìgò wà productive kò sọ pé ìgò lè bímọ ṣùgbọ́n òun ti kọ́kọ́ ó ti ní láti ta ó ti ṣe níta ó ti wà ń bẹ̀ number one yẹn number two tí obìnrin ọba ṣe tán àti bímọ fọ́kọ tó wà nílé ẹ̀ tí o ṣe tán àti bímọ fún yẹn. a máa ṣe family planning láì sọ fún mi. àwọn ti family planning láì sọ fún mi. láì sọ fún mi. ẹgbẹẹgbẹ̀rún èèyàn ò lè mú lọ́wọ́ lẹ̀ kó bímọ fún o òun lọ́mọ tó lò ńgbà tẹ́ ẹjọ́ parí tí ó sì lò nígbà táwọn ohun àtàwọn ti ta tí ẹjọ́ parí so I don't know. ẹ tẹ́ ń wò yìí Ṣẹ́gun lélẹ́yìí o ṣé bóyá Ṣẹ́gun nu. necessity no Ṣẹ́gun necessity. necessity àwọn jẹ́ tù Ṣẹ́gun necessity lẹ kọ́kọ́ rí un ṣé wàá rẹ̀ tó jókòó tó fọrùn wọn kọ́ tó yìn lọ́rùn tọ́jọ́ white yẹn wọ́n jọra wọn ní o ohun èsè Ṣẹ́gun o eléyìí wọ́n tún àwọn náà tún nájà tiẹ̀ ní o ẹni ó wọ aṣọ lẹ́mọ̀ kí ló kọ́ aṣọ pọ́pù tọ́wọ́ aṣọ pọ́pù yẹn àwọn ni Ṣẹ́gun o àwọn ni tó yìn lọ fún ọdún ẹ̀ ló mú àkọ́bí lọ ẹni tó wọ white tí ẹjọ́ fọwọ́ kọ́ra àwọn lọ́rùn yẹn àwọn ṣẹ̀ṣẹ̀ nájà tiẹ̀ ni àwa lè sọ o bóyá tiẹ̀ náà wà nú ọmọ o a lè sọ ṣùgbọ́n ọmọ Nàìjíríà fẹ́ ṣe DNA test fáwọn ọmọ yìí àwọn kan ní àwọn ò gbowó DNA test kalẹ̀ àwọn ṣe tán láti ṣe DNA test àti Tóyìn ẹ present àwọn ọmọ yìí a fẹ́ ṣe DNA test ẹgbẹ́ mi Mọ́gàjí Wọlé Àríṣekọ́lá Mọ́gàjí Wọlé Àríṣekọ́lá láti ìlú Èbó lọ́hùn-ún màá sẹ́ndì nọ́mbà Tóyìn sí yín ẹ pè Tóyìn Minister for Women Affairs wọ́n ti ọ̀rọ̀ yìí tí ó láwọn ti kẹsẹ̀ bọ̀ ẹ bá ń pè wọ́n kàn pé Tóyìn kí Tóyìn kó wá ṣe DNA test fún àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. ó sì gbọ́kọ̀ ọlọ́kọ tó gbélé.
àpẹẹrẹ kọ́lá. tọ́sí lòun lè kó wọn wá pè mí máa kó wọn wá fún wọn. ẹ lè kó wọn wá. bẹ́ẹ̀ ni ó sà sì kó wọn wá. ẹ lè kó wọn wá. bẹ́ẹ̀ ni. tó arẹ́dì láti ṣe another DNA test ẹjọ́ sọ pé faramọ́ DNA test tí bọ̀dà kọ́lá ṣe a fẹ́ ṣe another DNA test tí a bá wá ṣe DNA test fáwọn ọmọ ìtàn bọ̀dà ṣẹ́gun yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ á ṣe DNA test fáwọn náà because bó ṣe mọ́ ọmọ lọ́dọ̀ bọ̀dà ṣẹ́gun tí ọ̀bà jẹ́ bọ̀dà ṣẹ́gun náà lọ́mọ ńkọ́ tí bọ̀dà ṣẹ́gun wá sọ orí adé èsùn ta wọ́n lè bọ́ bọ́ orí adé wọ́n lè bọ́ bọ́ sponsor orí adé ọwọ́ lórí adé èsùn ta ìwọ orí adé wo ni èsùn ta yẹn àwọn tó a fẹ́ ṣe DNA test again owó DNA test àti tó yẹ ẹ mọ̀ wọ́rí o bọ̀dá ṣẹ́gun ẹ mọ̀ wọ́rí o a wá ṣe DNA test ọmọ mẹ́rẹ̀ẹ̀rin náà bá a ṣe ṣe pẹ̀lú bùrà kọ́lá a tún ṣe pẹ̀lú bùrà ṣẹ́gun iná wàá fi mọ̀ pé bọ́lá bùrà ṣẹ́gun ló ní mẹ́rẹ̀ẹ̀rin àbí ẹlòmíì ló ní mẹ́rẹ̀ẹ̀rin ṣùgbọ́n ọlọ́run dákun ọmọ ọlọ́run ni wọ́n pe bọ̀dá rẹ̀ míì ọlọ́run gbọmọ rẹ nínú àjàgà tó kó sí bọ̀dá ṣẹ́gun náà tún ti kónú àjàgà tó yí bọ̀dá rẹ̀ mí bọ̀dá ṣẹ́gun ò tí bọ̀ bẹ́ẹ̀ tán bọ̀dá rẹ̀ mí náà tún ti kónú àjàgà tó yí hallelujah ọlọ́run apostolic joseph ayọ̀délé babalá tún ti dé nínú ìsọjí ìbàdàn great harvest crusade nínú ìjọ christ apostolic church ìbàdàn. bọ̀dá kọ́lá ló kọ́ tèmi. bọ̀dá kọ́lá kí n lè fẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà. ìdájọ́ òdodo mo fẹ́ kọ́ máa. ẹ bá ń sọ̀rọ̀ sí microphone yẹn. ìdájọ́ òdodo ni mo fẹ́ sà. ìdájọ́ òdodo lè fẹ́. tó bá yẹ ká ṣe fún un ìdájọ́ tó bá yẹ ká dá fún un kó bá mi dá fún un. cause ó ti waste time mi ó ti waste ọjọ́ orí tó púpọ̀ tó ti waste mi lára. so owó tó yẹ kẹ́mi kó fi jẹ́ èèyàn láti mo fi tọ́jú ọmọ lọ́mọ láì sí tèmi. so bàbá ọmọ yẹn gangan kan jáde. tó bá ti lè jáde so kọ́ wá sọ tẹ́lẹ̀ kọ́ ṣe lórí ọmọ yẹn tí bàbá wọn tọ́jú láti bí ọdún 16 12 8. ẹni nígbà kan pé ẹ fẹ́ fi wọ́n sí public school ẹni àti tó yìn yára. ọ̀yà rẹ̀ ní òun fẹ́ ó ní rárá o ó ní olóhùn fẹ́ pé báwo ló mọ̀ sí máa lọ sí public school pé wọ́n fara mọ́ ìjà yẹn á jà fọ̀ọ̀kan bá bí ọ̀sẹ̀ méjì la fi jàjà yẹn tó o pé wẹ́ jẹ́ kí n máa bá lọ bẹ́ẹ̀. ẹ tún dá padà sí private school. èyí tí kò wọn gan ọmọ kan fẹ́ kó wọn gan kí n kó wọn sí public school ní ó fi yarí ṣùgbọ́n máa wò pé obìnrin láti láwọn fẹ́ kéèyàn ṣe fún ẹ tó ló fẹ́ mọ́ ṣe fún. ẹ jẹ́ àwòjú òkú wa. hello. ẹ kalẹ́ sà. kalẹ́ o. orúkọ mi ni alhaji kamaru adéníjì sà. láti ìbàdàn bí láti jẹgẹdẹ. yes sir. mo kí ní ẹkú ètò. yes sir. ọlọ́run aláàánú ju àlejò àmà wà pẹ̀lú yín. àmín. lágbára ọlọ́run ẹ̀ní ṣìṣe. àmín àmín. ẹ̀ní fìjẹ ẹ̀ní sìn ọlọ́run sì ràn lọ́wọ́ nù sẹ́yìn gbogbo gbà. àmín àmín. ṣé ẹ rí wọn kàn fẹ́ rọ mi sakọ́lá ni ó ti ṣẹlẹ̀. tọ́ba ní kò mọ wíwó rẹ̀ pé kí wọ́n sanwó kan tí wọ́n sanwó kan wọ́n sanwó kan. àwọn ọmọ tó wo tó àwọn wò lẹ́yìn ó ti ṣe tiẹ̀ fọ́lọ́run ó ti sọ wọ́n di tó fẹ́ dà ó ní ó dà tẹ́lẹ̀ olóde ní ìtìjú láàrin ìgboro láàrin ìlú láàrin àwùjọ kò jẹ́ gbèsè wà ń sìn kò lè jẹ́ yẹn mọ́. ọkàn wo kó fìyà jẹ́ ọ́ ni kò fìyà jẹ́ ọ́ ọ̀tajà ara rẹ̀ lọ́pọ̀ ní fáráyé ara yóò sì bá ná bàjẹ́. ṣẹ́gẹ́tì rẹ̀ èmi kò fẹ́ rọ ni ó gbàgbé lórí ẹ̀ ẹ bá ti DNA ẹ̀mẹ́ntọ́ lọ́mọ ẹ̀mẹ́ntì ọ̀lọ́mọ ní ìbánikẹ́ gbọ́gbà èmi rọ ni ní kó ṣe kó gbà yí pé òṣìṣọ́lọ́ mu wa nù tó wáyé pẹ̀lú alẹ́ tó mọ̀ nǹkan tí ò mọ̀ ní ìsìn kí ni ẹ̀wọ̀n lọ́nfà. tó wá ti pé ọjọ́ alẹ́ ló tó mọ̀ kí ìṣe sí nǹkan. tí ì lára kọ́kọ́rọ́ alátẹ. hello. ẹ káalẹ́ sir. yes sir. orúkọ mi ni Wàsíù Olóyèdé láti ìlú Ìkòyí Ọ̀ṣun State. yes sir. ẹ rí ọ̀rọ̀ tí bàbá tí ń sọ̀rọ̀ tá à ń sọ kí wọ́n gbà fọlọ́run èèyàn sanwó nù nígbà ọlọ́run ti jẹ́ kẹ́mi wọn bọ́lé lórí kí wọ́n fi ọ̀rọ̀ gbogbo lẹ̀ fọlọ́run ọba ọlọ́run tó ní ọjọ́ òní tó ní wákàtí àtàtìkù yóò ṣe ọmọ alábàríkà ọmọ tí yóò gbẹ̀yìn wọn tí yóò tẹ̀yìn wọn sí tí ó ní àbáríkà lójú ayé wọn sínú wọn ó dò sí ọlọ́run ṣe. àmín àmín ẹ ṣé. tí àtìkù alábàríkà ọlọ́run ṣe fún wa. àmín 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 ẹ ṣé. owó alátẹ. hello. hello yọmí mi. ẹ yà sá o. dúkúdú abẹ́yìn jákèjákan. CSO. ó kí
kí ọ púpọ̀ o. yes sir. ojú ò ní tí ọ. àmín àmín. wọ́n máa gba ni òní wáyà láéláé. àmín àmín. àpò iye tó ní o. yes sir. ojú ò ní tí ọ ọ̀ràn bẹ́tò lọ. ẹ ṣeun. kọ́ra láti hello. ẹ kálẹ́ o. ó kì í ní o jẹ́ kí Mr. Kọ́lá Ayọ̀mídé ló sọ̀rọ̀ látàmúlòkọ. yes sir. ẹ wo àwọn obìnrin wọn ní kékeré wọn ní àgbà. something like this ó bá ṣẹlẹ̀ sí mi bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí mi ìgbà tí mi náà wà ní school I have my fiancé. mo dẹ̀ ń kówó mi ó lọ fi ń prepare wedding pẹ̀lú obìnrin mi pẹ̀lú ọkùnrin mi. to the extent mi mo tún ra aṣọ wedding mi dẹ̀ mọ̀. but I thank God pé ṣe mi àfẹ́ra kó tó di pé òun lọ ṣe something like this will have happened to me too. but I thank God lẹ́sọ̀ fún Mr. Kọ́lá kọ́ gba kámú ni o wọ́n kọ́ gbà bẹ́ẹ̀ fọlọ́run thank God fún ó sì kò tí ì late not too late God can still do many things ahead. èmi gan mo rí ìsìnyẹn lórí social media it's all over social media. I pray for Mr. Kola should recover in Jesus' name. Amen. Amen. kọ́kọ́rọ́ alátẹ tó ń tàtẹ́ ní owó alátẹ. bó o lọkọ tí yóò ṣe á kú ń bẹ báyìí wọ lọ. ọmọ Nàìjíríà gbà mí o kí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run kan dìde àwọn ìjọ onítẹ̀bọmi káàkiri àgbáyé torí Baptist lọ́kọ mi Baptist member ni o kí o gba àwọn ìránṣẹ́ Ọlọ́run kí wọ́n dìde kí wọ́n ṣàánú mi torí Tóyìn ní kò sẹ́ni tó lè gba Adérẹ̀mí lọ́wọ́ òun ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run tó ṣẹ̀dá Adérẹ̀mí ó lè gba Adérẹ̀mí lọ́wọ́ Tóyìn kò sí nǹkan tí Tóyìn kò ságbára tó ní kò sí nǹkan tó lè ṣe torí kò síbi tí wọ́n ti dá òun àti Adérẹ̀mí mọ̀ níbi iṣẹ́ tí wọ́n ti gbé kúrò pé tọkọ-tìyàwó ni wọ́n so èmi ìyàwó gan Adérẹ̀mí ti neglect mi sínú ilé àfi Tóyìn wọ́n pín nǹkan fún wọn níbi iṣẹ́ Tóyìn ni ó àti Tóyìn ni ok ẹ wo ẹ dákun ojúwòrán yín tẹ̀ ń wò yìí ìyá wa Mrs. Teresa Ọmọ́túndé Ajíbọ́lá ẹni ọdún márùndínlọ́gọ́rin ni wọ́n o wọ́n lọ sẹ́nu ATM machine láti lọ gbowó lónìí ni o wọn ò rí wọn kí wọ́n padà sílé wọn ò dẹ̀ tí ì rí wọn dì sí ní agbègbè Alákùkọ nílùú Èkó ìyá wa Teresa Ọmọ́túndé Ajíbọ́lá ẹ dákun o tẹ́ bá bá wa rí wọn agbègbè Alákùkọ nílùú Èkó ni wọ́n ti lọ gbowó lẹ́nu ATM machine o wọn àti ìpadà wálé sí ẹ dákun torí Ọlọ́run fọ́tò wọn nìyẹn wọn fọlọ́run bẹ̀ yìí tẹ́ bá bá ń rí wọn o Mr. Kọ́lá ẹ fẹ́ kọ̀ ọ́kọ́ fún wa. fóònù bàtà ní kí n tẹ́lẹ̀ fẹ́ pé àwọn fóònù náà. ẹ fún wa lẹ́yọ̀ kan báwọn sẹ́yọ̀ kan ti wà lọ́yìn ẹ já pé wọ́n báwọn ọ̀ya mọ́gàjẹ́ sáré pé ẹyọ kan náà. kọ́kọ́rọ́ alátẹ tó ń tàtẹ́ ní owó alátẹ. ó ń fowó tiẹ̀ kọ́lé ẹ̀yin fowó ti yín tọ́jú ọmọ tó jẹ́ pé ọmọ ọlọ́mọ ni tó mọ̀ pé ẹ̀yin kọ́ ló ń bí i fún. owó àlè náà ló fẹ́ mọ́. ó sì wàá lọ inú ilé ó ti kó lọ ilé báyìí ẹ̀yin sì ń rẹ́ǹtì ilé. rẹ́ǹtì ilé tọ̀dọ̀ mi náà wà ń bẹ̀ mí tí pàpọ̀ ilé mọ́mí tí mọ́mí kọ́ fún mi mò ń lò. ilé mọ̀mọ́ yín lẹ́yìn ń gbé kábíyèsí Ọlọ́run. ẹgbẹ́ yìí tẹ́lẹ̀ fẹ́ràn wá lọ́wọ́ nípa DNA test yìí ẹ jẹ́ àkókò ti tó báyìí láti ṣe bẹ́ẹ̀ ẹ ti pè wá àwọn kan ti pè wá sórí nọ́mbà yẹn àti gbogbo àwọn míì tí wọ́n ní á mọ̀ dárúkọ àwọn àti Mọ́gàjí Wọlé Àríṣekọ́lá àwọn náà ní àwọn àjọṣe DNA test yìí ni káti ẹ̀ mọ àwọn ọmọ tí ẹ tọ́ làwọn ọmọ wọn káàtì Tóyìn bá wá láwọn ọmọ ń tọ̀ mọ́ kí Bọ̀dá Kọ́lá kúkú adopt wọn èèyàn mọ̀ adopt ọmọ wọ́n ti mọ̀ yín bíi bàbá pẹ̀yìn lẹ̀ ń tọ́jú wọn bọ̀ láti jọ́ ẹ sà adopt wọn kọ́ ni problem tí wọ́n fẹ́ travel out ẹ̀gbọ́n dọ́kúmẹ̀ntì tí a ti papọ̀ lọ́dọ̀ àwọn problem ni. problem ni ìyẹn gan ló fa àkọ́kọ́ tẹ kọ́ sí. lọ́sàlá ọkọ. àti pé bẹ́ẹ̀ tí ẹ̀ ti sẹ́yìn lọ́dà tí àti Tóyìn bá mọ òbí tó bá mọ ẹni tí wọ́n bí wọn fún kọ́ tẹ́yìn ọmọ tó wá dọjọ́ alẹ́ tó wá ní ìwọ́kọ́ lọ́lọ́mọ o tó wá ṣe DNA test a rí i pé bọ́ọ̀lù ti bẹ́. alátẹ tó ń tàtẹ́ ní owó alátẹ tó ń tàtẹ́ ní tẹ̀tẹ̀ ń pọ̀pọ̀. ẹ̀yin tẹ́ ẹ níbèrè tẹ́ ẹ fẹ́ bí Bọ̀dá Kọ́lá àtẹ̀yìn oníròyìn tẹ́lẹ̀ lọ bá àǹtí wọn sọ pé Bọ̀dá Kọ́lá ò lè ṣe tẹ́lẹ̀ lọ bá Tóyìn wọn ní Bọ̀dá Kọ́lá ò lè ṣe ẹjẹ́ àgbè sínú làákàyè wa o. àbí àǹtí Tóyìn náà sọ pé Bọ̀dá Kọ́lá wọn àwà productive wọn kàn lè ṣe ni kò lè dánmọ́ ẹjẹ́ wọn fi rìsọ́ọ̀tì hàn yín tí dókítà fún wọn.
tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ́rùn. tí wọ́n bá sì ní bọ̀dá Kọ́lá ò lè ṣe rárá àwọn kan ń bò wọ́n láṣìírí àwọn ń bò wọ́n láṣìírí ni wọ́n ní kan lọ́mọ gbọ́mọ wá láti ta ẹja gbé inú làákàyè wa ẹni tó ní wọ́n lọ́mọ gbọ́mọ wá láti ta ó ṣe gbẹ́ ẹni tó ní wọ́n lọ gbọ́mọ wá láti wọ́ta wá sórí rédíò. ó wà sí DNA test àtàgbà rédíò. kí ló mú yín kí ni ó mọ ẹni tó ní wọ́n lọ gbọ́mọ wá láti ta pé òun fẹ́ ṣe DNA test pẹ̀lú àdúgbò owó ìbò náà ló ní wọ́n lọ gbé wá láti ta. tòun tàtẹ́ ní tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ́rùn. a ní kéèsì kan kọ́kọ́rọ́ àlá. tí ọkọ àtìyàwó jọ mọ̀ nìbàdàn yìí pé kán lọ́mọ gbọ́mọ wá láti ta tòun tàtẹ́ ní pé ọkọ ìyàwó kò lè ṣe dáadáa kò wà productive àlàyé oníkálukú. wọ́n ní kò tiẹ̀ lè ṣe rárá ti ó sì lọ gbọ́mọ kan wá ó lọ bá ex rẹ̀ ó fún lọ́mọ àkọ́kọ́ ó bí owó aláàtẹ̀. ó ń jáde lọ ńgbọ̀ tó tọ́sìkò láti bí ọkọ ní kó tún lọ ó ń jáde lọ pàdé èèyàn kan níbi mèdèmédè tí wọ́n máa ń ṣe lójú ọ̀nà lókè ló sì bá sọ̀rọ̀ ó sì fún ní kejì bó ṣe gbóyún kejì náà nù kò dá nìyẹn mọ̀ kò wà traceable bí ó gbóyún kejì nù. tẹ̀tẹ̀ gbogbo. oyún kẹta ló dá wàhálà alẹ̀ torí bàbá ọkọ gangan ló fún lóyún kẹta. létí ní tiẹ̀ lára. ọkọ ti wá bínú kúrò nílé báyìí ó ti fìyàwó lẹ̀ nítorí pé bàbá rẹ̀ ló fún ìyàwó rẹ̀ lóyún kẹta ó affect ẹ̀ ó sì sá lọ ìyàwó náà ti wá ya wèrè nínú ilé báyìí nísìn. yé kọ́kọ́rọ́. a ti gbéyàwó yẹn a ti tọ́jú ẹ̀ lọ́dọ̀ asíndẹ ṣùgbọ́n bára rẹ̀ ti ń yá ní tó ń padà torí depression ni kò ń ṣe wèrè gangan. ṣàlàyé oníkálukú. hello ẹ káalẹ́ sà ẹ káalẹ́ mà. owó aláàtẹ̀ tòun tàtẹ̀. ẹ já máa dágbére lórí ètò ìlàlẹ̀ yìí. gbogbo abòǹde lọ́rùn. tẹ́ ẹ bá ní nǹkan kan láti bi wá lórí ọ̀rọ̀ yìí kọ́kọ́rọ́ aláàtẹ̀ ẹ já fún yín nọ́mbà yìí kẹ́ ẹ text message sí. tòun tàtẹ̀. àbá àǹtí Tóyìn sọ nǹkan kan gbogbo mo láyọ̀ láì sọ fún yín pé láti bẹ̀rẹ̀ ètò ìdópin àǹtí Tóyìn àti bọ̀dá Rẹ̀mí àbí bẹ́ẹ̀ni sá. wọ́n jọ wo ètò yìí tán ni kọ́kọ́rọ́ aláàtẹ̀. àti àwọn ọ̀rẹ́ àǹtí Tóyìn association of irun tá àǹtí Tóyìn ṣe wọ́n jọ wo ètò yìí tán ni wọ́n máa ń tó yìn. tẹ̀tẹ̀ gbogbo wọn jọ wo ètò yìí tán láti bẹ̀rẹ̀ dópin ni bẹ́ẹ̀ wọ́n sì ń kọ́mẹ́ǹtì tí wọ́n ń tẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwa sì ń rí wọn owó aláàtẹ̀. gbogbo ẹ̀ pátápátá là ń rí tá à ń gbọ́ gbogbo fínísì náà ni wọ́n tún ní fínísì kẹ́ aago mọ́kànlá ti lù tiẹ̀ lára. ẹ wo táìmù ni aláàtẹ̀ tòun tàtẹ̀. ètò yóò parí bí ọlọ́dẹ̀tì o gbogbo àwọn ọmọ ńlá ṣe DNA test wọn o gbogbo a sì mọ bàbá wọn kọ̀ọ̀kan ṣé bùrà Ṣẹ́gun ló ní gbogbo ẹ̀ ni àbẹ́lòmíì tún ní bẹ́ẹ̀ àti Tóyìn àwọn ọmọ à ń bọ̀ wá kó wọn. gbogbo Minister for Women Affairs wọ́n ti gbọ́ sọ̀rọ̀ yìí kálukú. wọ́n ní pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ abẹ́lé mọ́ o a gbọ́dọ̀ mọ àwọn tó láwọn ọmọ yìí. sọ́ra University of Technology ọmọ níbo lẹ gbé ọmọ sí ta lẹ change ọmọ pẹ̀lú Ládòkè Akíntọ́lá College of Medicine LAUTECH College of Medicine l'Ógbómọ̀ṣọ́ ọmọ tẹ́ ẹ change lọ́sibítù yín níbo lẹ gbé e sí ọlọ́mọ ń béèrè ọmọ o 5 years ago. létí ní tiẹ̀ lára. kọ́kọ́rọ́. tí bàbá Kọ́lá fẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà ni wọ́n ti béèrè yẹn mo sì mọ̀ pé yóò ṣe é ṣe lágbára Ọlọ́run. we need to sue Tóyìn please wọ́n lá láti pe àǹtí Tóyìn lẹ́jọ́. yé kọ́kọ́rọ́ aláàtẹ̀. ẹ́ bùdá Rẹ̀mí náà sí kí ni bùdá Rẹ̀mí náà lọ́ọ̀yà ok tẹ̀tẹ̀ bùdá Rẹ̀mí ẹ jáde o ẹ jáde o. èmi náà lọ gba lọ́ọ̀yà fún. bùdá Rẹ̀mí náà lọ gba lọ́ọ̀yà fún ọkọ rẹ̀ ti gba lọ́ọ̀yà Tóyìn. kọ́kọ́rọ́ aláàtẹ̀. nọ́mbà tẹ́lẹ̀ pé wá sí 090 Jésù wà. 09029268191 tòun tàtẹ̀. 09029268191 tẹ̀tẹ̀ gbogbo. 09029268191 yes wọ́n ní change ọmọ kẹ̀ wọ́n tún ti change ọmọ ní LAUTECH Teaching Hospital l'Ógbómọ̀ṣọ́ ìyẹn náà tún ti wà ńlẹ̀ báyìí owó aláàtẹ̀. ASC àti SC wọ́n sì bímọ wọ́n bí SS òǹdè lọ́rùn. impossibility desimorantum kọ́kọ́rọ́ aláàtẹ̀. àti SC àti SC wọ́n sì bímọ wọ́n bí SS òǹdè lọ́rùn ṣàlàyé ní wọ́n bá ti rest kejì wọ́n ṣàlàyé fún wa ti impossibility desimorantum aláàtẹ̀. a máa pàdé.